Ah, strong message, strong message. Ẹ bá mi pín ètò yìí, ẹ bá mi pín ètò yìí. Ọ̀rọ̀ ńlá, ọ̀rọ̀ kàbìtì, ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti ń ṣẹlẹ̀. Òun náà ni mo gbé wá ní ìlú Kwara, bẹ́ẹ̀ ni ní agbègbè Moro local government. Òun lọ̀rọ̀ eléyìí tí mo gbé wá láàárọ̀ yìí. Moro local government ní ìlú baba ńlá ní Kwara state. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí torí gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lẹ máa gbọ́ lórí ẹ̀ lénìí. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí. Strong message ni fún wa láti rí i pé ká lè pín sílé, ká lè pín sóko, láti jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀, láti jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò kan tún lọ kún àwọn èèyàn lọ́wọ́ níbẹ̀. Ó ti ṣẹlẹ̀ torí program yìí ò ní pẹ́ lọ títí, kò ní fà lọ púpọ̀ tí mo fẹ́ ṣe lénìí dùpọ̀ torí pé irú àná ẹ̀rí mi àkọ́kọ́ mẹ́ mú kí wa pé a kú ojúmọ́ re. Ṣé dáadáa ni a jí. Mo kí wa lọ́pọ̀lọpọ̀ pé a kú ọ̀sẹ̀ tuntun tí a wà èní lọ́jọ́ ajé. Ajé á fi lé wa ṣe bùgbé, ọlá fi lé wa ṣe bùgbé, ó mèremère á fi ọ̀dẹ̀dẹ̀ wa tayọ̀tayọ̀ á fi ṣe bùgbé pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ní ọjọ́ ajé gbogbo ibi tí orí bá wà pátápátá á kàn wá lọ́wọ́, á tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Èní lọ́jọ́ ajé, ajé ńláńlá kó wá wa rí, ọlá ńláńlá, iṣẹ́ kékeré, owó ńlá kó jẹ́ tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run. A ní sílẹ̀ tẹ̀ nígbà kankan o pẹ̀lú àṣẹ Ọlọ́run. Èmi ọmọ yín náà ni orí adé Adébọ́lá tí gbogbo yín mọ̀ náà ni ló wọlé dé tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ọ̀rọ̀ tí mo gbé wá lénìí, ọ̀rọ̀ tó ṣe kàyéfì fún gbogbo wa pátápátá láti pé nílé lóko lẹ́yìn odi, láti jẹ́ pé ká jọ mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú lọ́wọ́lọ́wọ́ pé àwọn aráabí tó ti bẹ̀rẹ̀ o, àwọn aráabí ti bẹ̀rẹ̀, àwọn aráabí ti bẹ̀rẹ̀. Ẹ gbọ́ mi yé, àwọn aráabí wọ́n tún ti bẹ̀rẹ̀ o, wọ́n ti ya wọ bo Kwara state. Báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti wà lẹ́nu ẹ̀ láti ìjẹta, láti ìgbà tí wọ́n ti gbọ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàtàkì tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Àánú Ọlọ́run kó máa bá wọn ní gbogbo ìgbà. Gbogbo ẹni tó dìde láti rí i pé wọ́n sáré torí kí nǹkan má bàa ṣubú, tí wọ́n sáré tí wọ́n gbìyànjú lórí wípé káburú kó má ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa. Torí ara nǹkan tá a fi ń pe orílẹ̀-èdè Yorùbá lélẹ́yìí, tá a fi sọ pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Ara àwọn nǹkan ariwo tá à ń pa, tá à ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun lélẹ́yìí tó dé yìí. Àfi kí gbogbo wa ká mọ tá à ń ṣe báyìí láti rí i pé ká gbéra wa, láti rí i pé ká pariwo ẹ̀ síta. Torí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tá a bá pariwo ẹ̀ síta, àwọn aráabí tá a mọ̀ wọ́n lè tán níta ló rán iṣẹ́. Torí pé iṣẹ́ tó yẹ káwọn ìjọba ṣe tí wọ́n fi ya wọ̀lú, ọ̀nà boná gbà tí wọ́n fi wọ Kwara state, ọ̀nà boná gbà tí wọ́n fi ń yabo ilẹ̀ Yorùbá, ọ̀nà boná gbà tí ẹ máa play voice note fún yín o. Ọ̀nà bo gangan náà gbà tó fi di pé àwọn bandits, àwọn Boko Haram wọ́n ń yabo ilẹ̀ Yorùbá. A pariwo pé wọ́n fi bá ṣe rí ijọ́ kan màá sọ lénìí. Mo fi Ọlọ́run ọba mo fi ń búra sí i. Mo fi ijọ́ tí wọ́n bí mi mo fi ń búra sí i. Ní area bí tí wọ́n ń sọ yìí, ní last year tí mò ń lọ sí kí ló kọ ìlú yìí tí mò ń lọ, ọ̀nà Moro náà ni o. Mo fẹ́ rántí orúkọ yẹn. Side ọ̀nà Jẹ́bà là ń sọ̀rọ̀ yìí o. Màá rántí ìgbà tí mò ń lọ sọ́nà Jẹ́bà tí mo wà lórí ọ̀kadà pẹ̀lú àwọn méjì. A rí Fúlàní tó ń fi ìbọn dá màlúù. A rí Fúlàní, mo ì ní fídíò ẹ̀ lọ́wọ́ o. A rí Fúlàní tó ń fi ìbọn dá màlúù. Mo bọ́lẹ̀ ní orí ọ̀kadà fún ara mi pẹ̀lú àwọn tó tẹ̀lé mi tọ́sẹ̀ ní ẹ má bọ́lẹ̀ kíníkan. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, a rí Fúlàní tó ń fi ìbọn dá màlúù bó ṣe jẹ́ pé lókà ni. Ẹ gbọ́ mi yé, ó ń fi ìbọn dá màlúù. Oní cartridge ni ìbọn yẹn lọ́dún náà lọ́hùn, bẹ́ẹ̀ ni. So
ìgbà tí wọ́n fi ìbọn da màálù abọ́lẹ̀ a béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìdí tó kọ́ fẹ́ máa ṣagídí pẹ̀lú ògo Ọlọ́run àtìlẹ́yìn àwọn èèyàn ńlá àtìlẹ́yìn àwọn èèyàn bí èèyàn tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi mo fi Ọlọ́run ọba búra èmi ni mo gba ẹrin iṣẹ́ náà lọ́wọ́ ẹni yẹn mo gbà á mo dẹ̀ gbé fún nínú àwọn tó ń jẹ́ vigilante àwọn tó jẹ́ tí wọ́n jẹ́ ara wa ní Kwara State tó jẹ́ pé wọ́n ṣọ́ ìlú àwọn aṣọ́lù mo padà gbé fún wọn bọ̀ mo gbé láti ibi bẹ̀ yẹn láti ọ̀nà baba ńlá yẹn mo gbé dé Sàárẹ̀ tí mo fi hàn àwọn olóyè Sàárẹ̀ pé nǹkan báyìí ẹ fura o nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ fura ẹ wo tá a gbà ǹjẹ́ só yẹ kí àwọn Fúlàní máa fi ìbọn kán máa fi da màálù ǹjẹ́ tó yẹ kán máa fi da màálù kán máa fi àwọn nǹkan yìí kán máa fi da màálù ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ láàsì ẹ̀ náà ni láàsì ẹ̀ around January February yẹn ni láàsì ẹ̀ ó dàbẹ̀ mo gba irinṣẹ́ yìí láti rí pé mo gbé fún wọn torí pé mo jẹ́ kí wọ́n mọ̀ wípé inú ewu leléyìí o how come nígbà tí wọ́n bá da màálù wọnú gbó tí wọn ò bá bá olóko àti wọn tó ń jẹ oko tó lóko bá sọ̀rọ̀ wọn á tó pa olóko pẹ̀lú nǹkan yẹn ẹ gbọ́ mi yé wọ́n á pa olóko mo gba irinṣẹ́ náà lọ́dún náà lọ́wọ́ mo gbà á lọ́wọ́ ẹ̀ táwọn yòókù ṣe ń bẹ̀rù mo wò pé eléyìí kú ònú ẹrù àjọpọ̀ dáadáa a tún dá wọn kúnlẹ̀ ọ̀rọ̀ tí mo mọ̀ tí mo dá tó dá mi lójú ni mò ń sọ yìí ní ọdún náà mo bọ́lẹ̀ lórí ọ̀kadà wọ́n máa lọ kíní kan máa ṣe kíní irọ́ kìí ṣe bí èmi mo dẹ̀ bọ́lẹ̀ mo wọ inú igbó yẹn níbi tó ti ń da màálù yẹn gbogbo bẹ́ẹ̀ kò jìnnà sí títí o títí tó lọ sọ́nà tó lọ jẹ́bà náà ni o gbogbo bẹ́ẹ̀ náà ni mo rò tá a pè ní baba ńlá yìí ibẹ̀ mo ti gba táwọn èèyàn tó yìí lè jẹ́rìí mi tí fídíò wà ńlẹ̀ torí mo ní kán máa kámẹ́rà mi mo gbà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ rí pé mo sẹ́ndì fídíò yìí sáwọn tó yẹ kí n sẹ́ndì ẹ̀ sí pé ẹ wò ó báyìí mo dẹ̀ gbé dé Sàárẹ̀ mo dẹ̀ fi hàn wọ́n Sàárẹ̀ pé gbogbo nǹkan tẹ́ ń fi ń ṣe kinní yìí ẹ̀yin ló máa àfẹ́ẹ̀tì ju ìgbà yẹn ní àárín Tápà àti àwọn Sàárẹ̀ tí wọ́n ń ja ìjà nígbà yẹn tíjà yẹn le gan tán fi ránṣẹ́ sí wa pé ká yọjú sáwọn pé bá ti fẹ́ pawọ́ sí wọn láàrin nígbà yẹn tá a fi lọ ní a fi rí nǹkan yìí lójú ọ̀nà nísìnyí wọ́n ti yẹ wá ya wo bẹ̀ báyìí tí èsè 1000 ẹ bá mi share ètò yìí torí kó lè ṣe àǹfààní fún èmi kó lè ṣàǹfààní fún yín torí pé ẹ jẹ́ sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìjẹ̀bú ló máa ní kò sí tó kàn mí pẹ̀lú Kwara èsè kínní ẹ jẹ́ sọ fún yín à ń tanra wa ni ẹ mọ̀ pé Kwara ilẹ̀ Yorùbá ni gbogbo alájọ mọ̀ gbogbo nǹkan tó bìlọ́ǹgì sí yín ẹ̀yin tẹ́ pẹ́ra yín lọ́mọ Ìjẹ̀bú ara Kwara ni ẹ̀yin Ìbàdàn tẹ́ bá ní Kwara kò sára yín mọ́ ẹ̀ ń tanra yín property yín ni Kwara ilẹ̀ yín ni Kwara ẹ̀yin Èkìtì àbẹ́lòmí tó kàn máa ṣàdédé sọ̀rọ̀ pé Kwara èsè kínní kan ilẹ̀ Yorùbá pọ́nbélé tẹ̀dẹ̀ mọ̀ pé níbo ló ti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ ilé níbo ló ti bẹ̀rẹ̀ kí Ọ̀yọ́ tó débi tó wà lénìí property yín ni ẹ má jẹ́ ká kó di pé à ń dágbó méjì ilẹ̀ yín ni tí ẹ bá ṣe pé bóyá gbọ́n mi sí omi òtó tó ti ṣẹlẹ̀ sáwọn baba ńlá wa láti Ọ̀yọ́ wá tó fi di ọ̀rọ̀ Àfọ̀njá tó fi di pé gbogbo ẹ padà di pé ó dojúrú tí ò bá sí ìjà èdè àìyedè láàrin Aólẹ̀ àtàfọ̀njá ni àwọn incident yóò ní ṣẹlẹ̀ kò ní di pé bóyá Fúlàní oúnjẹ emir nílọrin kí ẹ dé dáadáa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí dáadáa ká ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọ́n ti wá yabẹ̀ wọ́n ti yabo bẹ̀ẹ́ báyìí gbogbo àwọn tó jẹ́ èèyàn wọn àárí táwọn emir náà ṣe àárí táwọn ọlọ́pàá Ìlọrin ṣe báyìí àti rí pé wọ́n ya obì kan tí wọ́n dẹ̀ pọ̀ bíbá ń bẹ̀ ara ta fi pèpè fún orílẹ̀-èdè mi nìyẹn ara ta fi pèpè fún kó ká dá wà nìyẹn
ìgbà tí wọ́n ń ya wọ̀lú báwo ọ̀nà boná gbà tí àwọn security wà níbodè bọ́dà níbi jẹ́bà yẹn báwo náà ṣe gbà wọbẹ̀ báwo náà ṣe ń kó nǹkan wọbẹ̀ báwo náà ṣe kó àwọn nǹkan olóró oògùn nǹkan olóró báwo náà ṣe kó wọbẹ̀ mo yìí ń bọ̀ máa yí play voice note yìí torí àwọn ò ní sọ̀rọ̀ kó má sí ẹ̀rí ẹ̀ gbọ́ mi tó ṣẹlẹ̀ tó yẹ pé láàárọ̀ yìí mo yìí pè tí wọ́n ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni nígbà tí mo pè bó ń ṣẹlẹ̀ gidi àwọn nǹkan ti lọ bẹ̀ kíní kan àwọn ọba kọ̀ọ̀kan náà ti dá sí pé eléyìí tó gẹ́ pé àwọn gbúdọ̀ gbégbèsè ni. ẹ jọ̀ọ́ àjọṣe wa ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ibi tí wọ́n máa gbà wọlé ibodè wa náà ti gbà wọlé yìí gbogbo ẹ̀ náà ti káńkọ̀ yìí tó yẹ àbí wọ́n ti gbilẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n ti wọ Ọ̀yọ́ wọ́n ti wọ Èkìtì wọ́n ti wọ Ọgbá wọ́n ti wọ Ìjẹ̀bú Ògùn state níbo bọ́dà wo náà sí even nílùú Èkó kí ni tá à ń ṣe pàtó kí ni àǹfààní wàhálà tá à ń sọ yìí tẹ́wú wá di pé wọ́n ti wá ń gba gbogbo nǹkan mọ́ wa lọ́wọ́ o tó ti di pé wọ́n ti ń gba ọ̀pọ̀lọpọ̀ ìlú mọ́ wa lọ́wọ́ gbogbo wàhálà yìí ti ń ṣẹlẹ̀ ṣé bó ṣe yẹ kó ṣe rí leléyìí ọ̀rọ̀ táwa ń sọ yìí ọ̀rọ̀ tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú ni torí pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí a gbúdọ̀ dákẹ́ ká máa wò níran ariwo ìyá nídìí àti pariwo síta wípé wọ́n ti ya wọ̀lú baba ńlá ní Moro local government ní ọ̀nà Jẹ́bà tó tún súnmọ́ Sàárẹ̀ ẹ gbọ́ mi ní Kwara state bọ́ ìgbà tó jẹ́ èèyàn àwọn kan ni àwọn ò ní sọ̀rọ̀ bọ́ a máa lè jà sẹ́sìn bọ́ a lè jà sábò ètò ààbò wà ń bẹ̀ wọ́n à ní jà sí bọ́ a máa jà sẹ́sìn bọ̀ tí wọ́n bá ń pa àwọn ènìyàn tẹ́ bá rántí pé recent náà ìgbéyàn ní Moro local government àwọn èèyàn tó ń ṣiṣẹ́ takuntakun wà ń bẹ̀ tí wọ́n mú wọn ìgbà wo náà ìdájọ́ fún Fúlàní kan tó jẹ́ kidnapper Sẹ́ríkì pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tí wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún kò tí ì pọ́sẹ̀ kan tí wọ́n dájọ́ fún lára àwọn kidnapper tó jẹ́ Sẹ́ríkì tí wọ́n jọ mọ̀ nípa àwọn tí wọ́n kidnap mo kẹ́yìn ìyá mi tẹ̀ ń wọlé mo kí yín ẹjọ́ tẹ́ bá fẹ́ pè wá sórí ètò WhatsApp number ní kẹ́ ẹ pè no call direct torí tó ṣẹlẹ̀ yìí ẹjọ́ mo rọ̀ wá láti rí i pé gbogbo wa ìgbìyànjú tó kálukú bá ń ṣe ẹjọ́ ẹ gbìyànjú àfi kí Ọlọ́run Elédùmarè kó ràn wá lọ́wọ́ ẹni tó bá fẹ́ béèrè more details mi lẹ́yìn ètò ẹ lè pè mí bóyá ẹ fẹ́ bá wọn tó wà tí wọ́n ti lọ sọ́hùn ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ mo kí mi sísọ mọ́tọ̀sọ̀ mo kí yín mà gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí wọ́n ṣe ń pa àwọn Yorùbá ìgbà tí wọ́n ní wọ́n yabẹ̀ pé wọ́n ṣe àwọn èèyàn kọ̀ọ̀kan léṣe nǹkan tí wọ́n dẹ̀ kó wọlé ó lágbára báwo níbo náà gbà gangan ẹ jẹ́ ká jọ sọ báńdì wo ló ń gbà òun mo sọ̀rọ̀ kánjọ́ kínní àná mo ní pé Nàìjíríà ń fi àbú sọ àbú àwọn tí wọ́n fi sọ ibodè àwọn aráabí ni wọ́n Fúlàní ni wọ́n àwọn tó fẹ́ kọjá tí wọ́n ń kó nǹkan yìí wọlé Fúlàní ni wọ́n bọ̀ tó bá jọ́ ọmọ Yorùbá kan àbí Ìgbò kan ni mo kí yín ọ̀gá mi sà Mr. Abdulhamid gbogbo àwọn nǹkan yìí wọ́n wá ń fi àbú sọ àbú òun náà fi ń sọ àbú fún àwa tá a jọ ọmọ onílé wọ́n ń wá ọmọ onílé kí wọ́n fi sọ wa kó yẹ pé àwa fúnra wa là ń sọ ibodè láti rí pé à ń chẹ́ẹ̀kì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀
ẹ wá kó àwọn àbú yìí ẹ kó wọn sẹ́nu bodè àwọn àbú náà wá sọdá wọ́n kó nǹkan olóró wọ́n kó wọnú ilé fún wa wọ́n gbà àbọ̀dè fún wa kí ni tó ń ṣe wá nílẹ̀ yìí gangan ààrẹ orílẹ̀-èdè bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣé bóyá ká ẹ ti change ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orílẹ̀-èdè yìí kí ó kálukú pẹ̀lú èdè kó máa sọ́ọ̀lù ẹ̀ ṣé bóyá ká ẹ lọ máa sọ ìlú ẹ kí ó kálukú máa sọ́ọ̀lù ẹ̀ pẹ̀lú èdè ẹ̀ ẹ wá ń fi àbú sọ wa àbú náà wá ń gbé nǹkan kọjá báwo ìgbà tó bá ti so èdè síra wọn báwo náà ṣe ní kó ẹrù òfin wọlé ẹrù tó lòdì sófin irú èyí tí mo sọ tí mo ní agba irinṣẹ́ ọwọ́ ẹ̀ tó fi ń da màlúù lọ́dún náà lọ́hùn ìyẹn láti ẹ̀ èmi gangan ni mo gbà lọ́wọ́ ẹ̀ tí mo ní fídíò lọ́wọ́ mo gba irinṣẹ́ yẹn mo bá a fà pé kí nìdí tó fi ìbọn da màlúù mo dá kúnlẹ̀ o bọ̀ kó tó di pé mo gbà á ni mo tó dá kúnlẹ̀ mo kọ́kọ́ gbà á ná torí kò mọ bí mo ṣe gbà á lọ́wọ́ òun kò mọ̀ kò yé ó kàn mọ̀ pé ìbọn ọwọ́ òun ti wà lọ́wọ́ mi mo dẹ̀ farabalẹ̀ mo dẹ̀ ní kó bá mi ìgbà tó ti di pé ìbọn wà lọ́wọ́ mi mo dẹ̀ gbàdá owó ẹ̀ náà ó fẹ́ lo fóònù mo mú fóònù ẹ̀ mo fọ́ mọ́lẹ̀ mo mú fóònù ẹ̀ ń jọ́ náà lọ́hùn mo fọ́ mọ́lẹ̀ mo wá dá kúnlẹ̀ kí ni ìdí tó máa fi ìbọn dá màlúù orí ọ̀kadà táwa ń lọ sí Sàárẹ̀ ni tí wọ́n pè wá ọba Sàárẹ̀ pè wá ń gbà náà lọ́hùn ìjà tó ṣẹlẹ̀ láàrin Tápà àti Sàárẹ̀ yóò ti ń le o láṣẹ lọ orí ọ̀kadà la wà tí mo wá rí pé ẹnìkan ló fi ìbọn dá màlúù lọ yìí ẹ jẹ́ ká bọ́lẹ̀ àìmá bọ́lẹ̀ o mẹ́rin lè fẹ́ wà lá o irọ́ ẹ dúró èmi á bọ́lẹ̀ mo dẹ̀ bọ́lẹ̀ bọ̀ ọlọ́ọ̀lọ́ àtẹ̀yìn ìyá mi ẹ̀yin bàbá mi tí ẹ máa ń gbàdúrà fún wa gbogbo ìgbà mo wá wọbẹ̀ mo dẹ̀ gbà á ewọ́ gbà máa ṣe fídíò gbogbo nǹkan ló gbúdọ̀ ní rẹ́kọ́ọ̀dù bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ló gbúdọ̀ ní rẹ́kọ́ọ̀dù táwọn alágbàlá ń kó gbogbo àwọn ìyá mi ìyájà gbogbo wọn kò sẹ́ni tí ò rí mo dẹ̀ gbà á mo gbé e dé Sàárẹ̀ pé nǹkan báyìí tẹ́ ń ṣe yìí ó máa padà bù yín lọ́wọ́ o ó ti wá ń bù wọ́n lọ́wọ́ báyìí àìmá máa mójútó àgbègbè yín ó ti ń bù yín lọ́wọ́ báyìí o ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ òun mélòó ni yín tẹ́ dìde àwọn àgbègbè kan náà ló ń dìde fún yín àwọn tí wọ́n ń dìde torí ìran wọn nísìn ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ̀ ìlú gangan kí ni tẹ́ ṣe mi bóyá lẹ fi kún wọn tó nǹkan àwọn tó wá láti wá sọpọ́tì yín gbogbo àwọn nǹkan yìí wá ń ṣẹlẹ̀ wọ́n ń yabo ìlú wọ́n ń yabo gbogbo ẹ̀ kí ló dé tó jẹ́ pé a kàn ń wò ó nígbà tó dìgbà tó ń bá pa gbogbo wa tán ni ìdí tí mo fi pariwo pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ń fi àbú sọ àbú ẹ má fi àbú sọ àbú mọ́ kí ó kálukú lọ máa sọ ìlú ẹ̀ pẹ̀lú èdè ẹ fọ àwọn àmì Yorùbá síbẹ̀ ẹ kó àwọn àmì Haúsá ẹ kó lọ sílùú wọn mo kí yín sà ẹ̀hún Mr. ẹlẹ́ẹ̀lẹ́ àbí bóyá Mrs. ẹlẹ́ẹ̀lẹ́ dẹ̀ ni mo kí yín gbogbo nǹkan yìí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn tó wà nínú ìlú gbogbo nǹkan ìlú ẹ̀ka wà túnṣe sí gbogbo nǹkan ìlú ẹ̀ka gbìyànjú ẹ jẹ́ kí n play voice note yẹn kí n tó play jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ torí pé kí ló dé tí Ìgbòho fi ń pariwo ara nǹkan tí ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ọmọ Aládìkún tó fi ń pariwo leléyìí o tó fi ń pariwo lórílẹ̀‐èdè rẹ̀ tó ń pariwo pé àfi ká kú òlóko ẹrú tí wọ́n ń pariwo kíkankíkan lórí ọ̀rọ̀ yìí mi ò wá rí i pé aṣọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ mo rí i wípé àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ ká gbájúmọ́ àgbájúmọ́ èmi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin medias òótọ́ ẹ̀yin kan wà tó jẹ́ pé fẹnu ba nǹkan jẹ́ ni gbogbo ẹ̀yin mídíà ẹ gbé kẹrìpẹ́ pariwo ẹ̀ síta torí ọjọ́ èní kọ́ torí ọjọ́ ọ̀la ni màá play voice note yẹn fún yín kẹ́ máa gbọ́ ń bọ̀.
gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká ṣe àkíyèsí lé lórí kí a mọ̀ pé a gbúdọ̀ gbárùkù tara wa. mo kí Mr. Olúṣẹ́gun, mo kí yín ẹ̀ràsà àkú ojú máa kú òyìn lọ́jọ́ ajé ajá wá wa rí pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Àkọ́láìwọlá láti ìlú Ìlọrin ni. Mo kí gbogbo ilé Aláàjì Àkọ́láìwọlá láti ìlú Ìlọrin ni. tí ẹ bá ń gbọ́ ẹjọ́ ẹ bá mi tẹ yes ó yẹ pé ẹ ń gbọ́ nǹkan tí ẹni yìí ń sọ. ẹjọ́ ẹ bá mi tẹ yes tí ẹ bá ń gbọ́ dáadáa. ẹjọ́ ẹ bá mi tẹ yes. mo kí Mr. Israel, mo kí yín ìmọ́lẹ̀ ògo. tí ẹ bá ń gbọ́ ní tí bàbá yìí bá sọ ẹjọ́ ẹ bá mi tẹ yes. Ó ti bẹ́lẹ̀gbẹ́ ó ti ya. Mo kí gbogbo ilé Aláàjì Àkọ́láìwọlá láti ìlú Ìlọrin ni. Wọ́n ní ìmọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ jọ ni. Ó ti bẹ́lẹ̀gbẹ́ ó ti ya níbù ó kó náà ó ya lóòrò. Gbogbo àwa wọ́ríọ̀ tí a bá bẹ létí gbọ́ mi ó ti ṣẹlẹ̀ ní Kwara báyìí bí mo ti bá yín sọ̀rọ̀ yìí o. ẹjọ́ ṣé ẹ ń gbọ́ voice note yìí? mo bẹ̀ yín mo rọ̀ yín ni tó bá yẹ pé ẹ ń gbọ́ ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá ń gbọ́ voice note yìí. tẹ́ bá ń gbọ́ kínníkínní ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá ń gbọ́. Bẹ́ẹ̀ni àwọn elétí ikú ta ní kí wọ́n kú òtọ́ ní rárá àfi táwọn bá gbalẹ̀ bàbá wa ni wọ́n lé lọ́gọ́rùn-ún kan tí wọ́n ti ya bo Kwara ní pàápàá jùlọ ní ìlú kan tí ń pè ní baba ńlá lọ́wọ́lọ́wọ́ báyìí. Tọ́ gbogbo àwọn tí wọ́n sì jẹ́ àwọn àgbààgbà kì í mọ́ là á mọ́lẹ̀ àwọn náà dúró tán pé àwọn sí wàhálẹ̀ láti lọ flush wọn kúrò nínú igbó yẹn lábẹ́ bó ti wù kó mọ. Nípa báyìí gbogbo ẹni bá ń bẹ létí ìgbọ́. a dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n láwọn sí wọn sílẹ̀ láti lọ flush wọn torí ẹ̀mí tí wọn náà ò gbé mọ́. torí pé tó bá kanran á kànràn á padà kan bàbá ńlá ọ̀ràn. á padà kan bàbá ńlá ọ̀ràn ó di dandan tó bá kanran á kànràn á padà wá kan bàbá ńlá ọ̀ràn. ẹ bá mi gbọ́ pé kí ni ìtumọ̀ tí mo sọ. táwọn bàbá yìí tí wọn ò bá tú wọn sílẹ̀ pé káwọn èèyàn wọnú gbó lọ ẹ̀yin ti gbàgbé pé tó bá ti kanran á padà kànràn á padà kan gbogbo èèyàn tó wà nínú ìlú á kan ẹbí ọba á kan ẹbí ìjòyè á kan aṣọ́lù á kọ gbogbo nǹkan tó wá kan bàbá ńlá ọ̀ràn tó ń jẹ́ ẹni tó ń ṣe aṣojú ìlú. ẹ gbọ́ mi yé gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ ká ṣe àkíyèsí sí. ẹ máa bá mi ká lọ bàbá mi. Ó ti bẹ̀rẹ̀ o ó sì ti yá iṣẹ́ ti di ṣíṣe o iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òun dé ọmọ aláṣẹ là àsìkò ti tó gbogbo ẹni bá bẹ létí gbọ́ ọmọ ẹ dìde Kwara yá ètò tá à ń wí ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n wá tọ́ wa àdé àti ìtì ẹ̀ tí èlé sálámù sí wọn àmọ́ àwọn ni wọ́n láwọn dé wọ́n wá gbé tá a mọ̀ ẹ́ jẹ dénú ti Kwara yìí ò ní rí ibi tí gbogbo yìí tí a lọ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ nìyẹn o a sì bẹ̀rẹ̀ nìyẹn láti bí mo ti bá yín sọ̀rọ̀ láti alẹ́ òní òun náà ni gbogbo ọmọ ogun Yorùbá nation ló fẹ́ jẹ́wọ́ ọmọ ọkọ fún ọmọ àlè gbogbo àwọn ọmọ ọkọ tó bá ń bẹ̀lẹ́ tí wọ́n wọ́ríọ̀ ìlọ́yà onímọ̀dé àpò mo kí gbogbo ilé ajájàṣẹ́gun àjàṣẹ́tì yóò jẹ́ tiwa lágbára Èdùmàrè. àkọ́kọ́ ń bẹ̀ gbogbo àwọn kọ̀ọ̀kan tó ń sọ̀rọ̀ yìí ẹni bá fẹ́ mọ full details nípa wọn kìí ṣe pé bóyá àwọn arábí o àbẹ ní tẹ́ ẹ fẹ́ ṣe fún wọn níbi tí wọ́n wà ń bẹ̀ inú igbó ẹ pè mí kò sí tó kàn mí ní sẹ́ńdẹ̀ owó sí mi àbí kẹ́ fún mi lówó màá kọ̀nẹ́ẹ̀tì yín mọ́ wọn. ẹ gbọ́ mi yé màá kọ̀nẹ́ẹ̀tì yín mọ́ wọn ni. àárọ̀ yìí tí mo yìí pé wọ́n yìí wà ń bẹ̀ wọ́n lọ́lé wọ́n sùn tẹ́bí wọ́n sùn tìyàwó wọn ìkànnà yìí kúrò ní ohun kí là ń pè bíbà yìí ní Kwara náà ni wọ́n ṣe parí kan ni tí wọ́n lé wọn kúrò ń bẹ̀ tí wọ́n àtàkì. ẹ gbọ́ mi torí gbogbo ìlú kan náà ti kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn arábí ya wọ̀ ká tó tún gbọ́ pé wọ́n tún ya bọ̀bù míì. ẹ jọ àwọn tí wọ́n ya bo gbogbo bẹ̀yẹn nísìn ẹ̀yin ti gbà pé láti ibẹ̀ wọ́n máa bọ́ sí Ìgbẹ́tì ti wà nú Ọ̀yọ́
àti bẹ̀ wọ́n á bọ́ sí Ìgbòho bí wọ́n ti máa transfer àwọn nǹkan tí wọ́n kó wọlé tí wọ́n máa transfer from láti Ìgbòho ó ti di Ṣakí from Ṣakí ó tún ti padà sí Òfìkì from Òfìkì ó ti ń bọ̀ ní Ìṣẹ̀yìn ẹ máa ṣe ń gbọ́ mi ohun gbogbo kájẹ tó èyí tó máa lọ sí Ìṣẹ̀yìn máa lọ sí Ìṣẹ̀yìn èyí tó máa lọ sí Ìbàràpá máa lọ sí Ìbàràpá èyí tó máa lọ sí Tápà máa lọ Tápà èyí tó máa lọ sí Wérélé máa lọ Wérélé kẹrẹkẹrẹ wọ́n á bọ́ sí kí là ń pè bíbà yìí wọ́n á bọ́ sógùn state gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti tètè pariwo ẹ̀ síta kán lè mọ̀ pé àwa gan ti mọ̀ pé àwa gan ò ṣeré gbogbo tí wọ́n wà yẹn gbogbo tí wọ́n ṣe yẹn mo mọ̀ pé Ọlọ́run Elédùmarè á ṣẹ́ wọn lápá àwa sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé àwọn ará bí fẹ́ da ìjọba wọn náà wọ́n fẹ́ dànù wọn à lè jẹ́ ká ẹ rí ṣe ẹ jẹ́ ká ṣe Yorùbá nation ẹ jẹ́ ká pe ìpèpè fún kínní àwọn ará bí wọ́n fẹ́ ba ìjọba tẹ̀yìn sáré fún wọn máa bàjẹ́ fún yín gbogbo àwọn nǹkan yìí là ń pariwo fún yín ṣé ìdùnnú yín ni kí wọ́n máa pa àwọn ènìyàn tó jẹ́ èèyàn ti yín gangan ṣé ìdùnnú yín ni bàbá mi Bọ́lá Ahmed Tinubu ṣé nǹkan ìdùnnú yín ni pé bí àwọn ará bíbí wọn ti ń pa gbogbo wọn nǹkan ìdùnnú yín ni torí àmọ̀ pé ní power nígbà yẹn pé tẹ́ bá sọ pé yes orílẹ̀-èdè Yorùbá la fẹ́ wàláì pàdé máa gbà but ibi tẹ́ ń lọ òun lẹ́ ń wò bóyá ẹ fẹ́ lọ tún ṣe ẹ fẹ́ lọ sí gbá kan eléyìí tẹ́ wá tún ṣe yìí tún lágbára jù ibi tẹ́ tún ṣe dé ìgan oṣù ọmọ èèyàn à ń pariwo pé ìlú ò rọgbọ gbogbo nǹkan ìdẹ́mi akọ́sọ fún yín náà pẹ̀lú pò tẹ́ ẹ wà ẹ jọ nítorí tọ Ọlọ́run bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi Ọlọ́run ọba tó dá yín mo fi ń bẹ̀ yín mo forí àwọn ọmọ yín bẹ̀ yín tó bá yẹ pé òótọ́ ọmọ Yorùbá ni yín tó jẹ́ pé ilẹ̀ Yorùbá náà forí yín sọlẹ̀ sí ẹ bá wa kó àwọn àbú tó wà níbodè ẹ bá wa kó wọn lọ orí adé làwa ń jẹ́ ń bí ẹ gbọ́ orí adé ni ọ̀pọ̀lọpọ̀ wa ń jẹ́ Àrẹ̀mú Àkànmú àwọn àbú ẹ bá wa kó wọn lọ sí ilẹ̀ wọn kí àwọn àbú tí wọn kàn má bàa máa wọlé mọ́ o kẹ́ ẹ kó àwọn aládé Àkànmú kẹ́ ẹ kó wọn síbodè Àrẹ̀mú Ọ̀gọ̀ Àkàndé Ọ̀gọ̀ ẹ bá wa kó wọn síbodè káwọn náà jẹ́ asọ́ọ̀lù tiwa kẹ́ ẹ dá wọn tiwọn tí wọ́n wà nínú ológun ẹ dá wọn padà sílùú wọn a lè máa fojú ara wa rí nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ń tẹ́ ẹ lè ṣe nìyẹn kódà gẹ́gẹ́ bí gbàpẹ́ ayé region kó kálukú padà sáyé ẹ̀ láwọn security ààbò tiwọn kan máa sọ ààbò tiwọn káwọn tá a jọ gbé dé ara wa náà torí tó bá ti fẹ́ ṣe yàmàyàmà a lè kí fúnra wa pé kí ló ń ṣe yín gangan a lè jọba ara wa sọ bó ṣe ká ṣe sọ ìwọ tó bá gbọ́ Yorùbá tó lọ sọ English a ṣe pé fúnra wa ni a bẹ́ ìpè fúnra wa tó yẹ pé ó lọ sọ òyìnbó òwèrè kan bó ṣe yẹ ká ẹ ṣe tòónù wà á fi tẹ́ bá lọ sílé Haúsá tẹ́ wọ́n bá rẹ̀ sí ẹ wà á rí pé Haúsá náà máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn ara wọn òyìnbó wọn máa dànù ni bọ̀dọ̀ tiwa a máa ruga lórí èdè lédè nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ báyìí ó ti ń yọ ọ́ lẹ̀ báyìí kí la fẹ́ ṣe kí ni tá a fẹ́ gbé voice note yẹn yìí kú o bọ̀ màá kọ́ tún play fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ màá tún play fún yín torí wípé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ eléyìí ti kúrò láwọn o ẹ gbọ́ gbogbo ara gbogbo nǹkan ni wọ́n máa fi dẹ̀dẹ́ o nǹkan tẹ́ ọlá ń rí tẹ̀kan ẹ̀yin tẹ́ pé ẹ wà nínú owó àbẹ́ ń gbénú ìlú tẹ́ ẹ̀ ń ṣe kò kàn mí kò lè dọ́dọ̀ yín ẹ̀yin ò rí ti Israel bó ṣe bẹ̀rẹ̀ rẹ o àti Palestine bó ṣe bẹ̀rẹ̀ ní tí wọ́n ṣe kékèké tó fi kó di ńlá nígbà tí wọ́n ti wọnú ara wọn tán bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ o ẹ̀yin tẹ́ ẹ̀ pariwo kò kàn mí màá travel màá sáré gbé jẹ́ẹ̀tì màá ṣe gbá kan èmi pariwo fún yín òótọ́ gbogbo àwọn pastors wọ́n ti ní jet báyìí mi mọ̀ bóyá àwọn àfáà náà ni kò yé mi gbogbo àwọn tó jó lórí àwọn ọba kọ̀ọ̀kan míì náà àwọn náà ti ní jet
wọ́n rẹ́dí àti sá lọ tó bá ṣẹlẹ̀. Ẹ máa rántí ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ máa rántí àwa tá à ní kankan, tá à lówó, tá à lẹ́nìtì tó yẹ pé gbogbo ẹbí ilẹ̀ yìí náà wà o. Ẹ ṣàánú wa o. Ariwo tẹ́ ń pa lọ́hùn kò tí ì tó o. Ẹ tún bá wa pariwo ní diaspora dáadáa. Ẹ bá wa pariwo kí gbogbo èèyàn gbọ́. Ẹ bá wa pariwo lára àwọn evidence tí ẹ mú tẹ́ fi sílẹ̀ ní United Kingdom ní. Ara àwọn evidence tẹ́ máa fi sílẹ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn evidence yẹn náà là ń play síta yìí. Lójú yẹ pé lára àwọn ọ̀rẹ́ tẹ́ máa fáìlì pé wọ́n ti yàwọ̀ bíbà yìí o, ẹnìkan máa jà, ẹnìkan máa ṣe nǹkan torí pé peaceful làwa ń wá. Ó tọrọ ó korò ni. Ẹ má bá mi ká lọ, ẹ jẹ́ kọ́kọ́ tún play kí n tó play ẹlẹ́ẹ̀kejì. Mo kí gbogbo ilé. Àwa náà kí yín bàbá. Aláàjì Hàáà Ọláyíwọlá láti ìlú Ìlọrin ni. Wọ́n ní ìmọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ jọ ni. Ó ti bẹ́lẹ̀gbẹ́ ó ti ya níbù ó kódà ó ya lóòrò. Gbogbo àwa wọ́ríọ̀ tí a bá bẹ létí gbọ́ mi ó ti ṣẹlẹ̀ ní Kwara báyìí báyìí bí mo ti bá yín sọ̀rọ̀ yìí o. Bẹ́ẹ̀ ni àwọn elétí ikú ta ní kí wọ́n kú òtán ní rárá àfi táwọn bá gbalẹ̀ bàbá wa ni wọ́n lé lọ́gọ́rùn-ún kan tí wọ́n ti ya bọ́ 1000 ní pàápàá jùlọ. 1000 lágbègbè ibẹ̀ yẹn nìkan ni o, ní bàbá ńlá nìkan ni o. Wọ́n lé ní 1000 ní bàbá ńlá nìkan ni. Ẹ̀dẹ̀ bí wọ́n ti máa ń pọ̀ pẹ̀lú ọ̀kadà pẹ̀lú àwọn nǹkan olóró, àwọn irinṣẹ́ tí ò sí lọ́wọ́ àwọn àmì, àwọn irinṣẹ́ tí ò sí lọ́wọ́ ọlọ́pàá òun ló wà lọ́wọ́ wọn o. Ṣé ẹ fẹ́ kí wọ́n gbalẹ̀ bàbá wa ni? Àbí sẹ́yìn ti gbàgbé tẹ́nìkan bá ní ẹ̀yin ọmọ àlè lẹ́yìn tẹ́ wàá kíníkan máa nílọrin ìgbà wo ẹ̀yin ti gbà wọ́n ní Fúlàní ló ń jẹ kíní lẹ́yìn lórí lọ́ni. Màá ní bẹ́ẹ̀ ni àwọn òwò ló ń rúlu gbogbo Nàìjíríà lẹ́yìn lórí. Àjọ wà lábẹ́ ìkànnì àwọn tó ń rúlu gbogbo wa àwọn Fúlàní ni. Even bí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe wà ń bẹ̀ wọ́n lẹ́nu kankan ń bẹ̀. Àwọn tó ṣàkóso gbogbo ẹ̀ àwọn Fúlàní ni. Àfọwọ́fà yín dẹ̀ ní ẹ ti fi wọ́n tó jẹ ọba ní gbogbo Èkó náà, ẹ ti fi wọ́n jẹ ọba káàkiri ìlú Seriki ṣé ẹ̀mọ̀ túmọ̀ Seriki ni. Wọ́n ti wá ń jẹ kínní nílùú yín ronú débẹ̀. Ẹ gbọ́ mi. Àwọn Haúsá tó jẹ́ Haúsá gangan wọn rí jẹ o, àwọn Fúlàní ló ń jẹ torí wọ́n ti gba tilẹ̀ Haúsá, kò sí tó jẹ́ Fúlàní tẹ́lẹ̀. Gbogbo wa náà jọ ń rúlù. Ibi ọ̀sẹ̀ wọ Ìlọrin gbà yẹn náà wọ́n ti wọ gbogbo ìlú báyìí sí tán bá máa kákọ̀ wọn gbogbo ẹ̀yin ọba aládé mi wọ́n pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ dànù tí bá tètè gbégbèsè nígbà tó yẹ pé last years ọba afọ́n sí wọn padà wọn àjígbé wọn pa ẹ dáhùn. Àwọn nǹkan yìí àìjáfara léwu. Ó tọ́ aláǹgbá ògiri wa ló lanu tálàgbà fi wọbẹ̀ tó gi wọ́wọ́ ọ̀bá lanu ni tó jẹ́ pé ìjẹkújẹ tó jẹ́ pé tí wọ́n fẹ́ jẹ òun ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwa Yorùbá kọ̀ọ̀kan gbọ́n. Ó tọ̀rọ̀ wọn rẹ̀ ní sọ. Ó tọ̀rọ̀ wọn ní bá wọn sọ tọ̀rọ̀. Gbogbo àwa tá a bá ń sọ tọ̀rọ̀ òun ni ẹ máa ń sọ̀rọ̀ àwa ni ẹ máa ń threaten tẹ́ máa pè ẹ máa fi gbá máa threaten wa. Lórí pé a sòótọ́ ọ̀rọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ ewu wà ẹ̀dẹ̀ máa tẹ́tí wọn lórí àwọn nǹkan yìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àfi kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú wa kó yọ wá kúrò nínú wàhálà. Àwọn nǹkan tó yẹ ká gbájúmọ́ ìlú le. Àwọn Boko Haram tún wọlé but gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà nínú Ìlọrin mo pè yín báyìí. Ẹ wá fi ọ̀rọ̀ eléyìí náà máa fi ṣe wáàsí. Toró kàn yín bó tó bá yẹ pé ẹnìkan bú wa nínú ìsìláàmù wa òun la máa ń dìde fún o. Òtítọ́ ọ̀rọ̀ leléyìí gbogbo ẹ̀yin àfáà wa ẹ dìde láti sọ̀rọ̀ lórí àwọn Boko Haram tó wọlé tó fẹ́ pa àwọn ènìyàn torí tó bá kanra á padà kan bàbá àrán o. Èmi náà fẹ́ mọ bí tẹ́ bá sá lọ tó bá ti ju kíní lọ báyìí. Ẹ gbúdọ̀ fi ṣe wáàsí lórí ààbò. Ẹ gbúdọ̀ ṣe wáàsí lórí ààbò. Ẹ gbúdọ̀ ṣe wáàsí. Ẹ gbúdọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀. Tọ́ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ o.
ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Ǹjẹ́ báwo ni ìlú tiwa ṣe rí ká tó lọ sílùú òǹlú? Gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà nílùú Ìlọrin wa yìí àbí gbogbo Kwara State tó jẹ́ pé àwọn òtítọ́ wà nílẹ̀ tá à ní sọ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí bí àwọn ẹni yìí ṣe wọlé. Ẹ bọ́ síta ẹ ṣe wáàsí fún àwọn ìjọba lórí ààbò bí wọ́n ṣe ń jíyàn gbé. Sẹ́ríkì kan náà dá ẹ̀wọ̀n gbére fún tí wọ́n mú. Adúpẹ́ lọ́wọ́ bá wọn kí lórúkọ adájọ́ náà tó jẹ́ pé ó ṣagídí pé sẹ́ẹ̀ kò sí ní tó jọ pẹ̀lú àwọn yòókù ẹ̀ tí wọ́n ní wọ́n jíyàn gbé ṣé sọ́ọ̀mẹ̀lì ni àbí bóná pè. Àwọn nǹkan yìí a wá ní sọ ẹ máa ọ̀tọ̀ nìkan mẹ́ta máa rán nínú ayé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ṣe wáàsí, mo bẹ̀ gbogbo ẹ̀yin wàlíyì Ọlọ́run pátápátá lórí ẹ̀yin pastors torí ẹ̀yin lẹ kó àwọn èèyàn sábẹ́ jù. Gbogbo àwọn àgùntàn yín ẹ bá wọn sọ̀rọ̀, ẹ̀yin lolùṣọ́ àgùntàn. Ẹ bá wọn sọ èyí tó ń jó òótọ́ ọ̀rọ̀ torí pé tó bá ṣẹlẹ̀ tẹ́ worú tó ṣẹlẹ̀ lọ́wọ́ ọjọ́ kìíní àná pásítọ̀ lọ o, báíbù náà ló fi pòórá o, àbí ṣebí báíbù ló fi pòórá tí wọn ò rí mọ́ lórí ọ̀tà, wọ́n dẹ̀ pa àwọn ọmọ ìjọ sílẹ̀. Wọ́n pa àwọn àgùntàn lọ, olùṣọ́ àgùntàn pòórá. How come? Kí ló dé tá à ní bára wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀? Ẹ jẹ́ ká bára wa sọ ọ̀rọ̀ reality lé lórí torí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí a lè dákẹ́ ká máa wò ó. Bàbá mi máa bá mi ká lọ, ẹ jẹ́ ká máa gbọ́ òun yín lọ. Nǹkan tí ń pè ní baba ńlá lọ́wọ́lọ́wọ́ báyìí tọ̀ gbogbo àwọn tí wọ́n sì jẹ́ àwọn àgbààgbà kì í mọ́ là á mọ́lẹ̀ àwọn náà dúró tán pé àwọn sí wàhálẹ̀ láti lọ flush wọn kúrò nínú igbó yẹn lábẹ́ bó ti wù kó mọ́. Nípa báyìí gbogbo ẹni bá ń bẹ létí ìgbọ́ mi ó ti bẹ̀rẹ̀ o ó sì ti yá. Iṣẹ́ ti di ṣíṣe o, iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òun dé ọmọ aláṣẹ là. Àsìkò ti tó gbogbo ẹni bá ń bẹ létí ìgbọ́ mi ẹ dìde Kwara yá. Ẹ ṣé Mr. Israel Ọlọ́run bàbá láàánú ṣe rí kò sí even gbogbo platform tó léwà tó jẹ́ ti Yorùbá tí ò sí àwọn alamí níbẹ̀ àti DSS ni o àtọlọ́pàá ni o àti àtàwọn Fúlàní ni o gbogbo wọn torí pé kò sí bẹ́ẹ̀ náà lálábọ̀dé ti wà fúnra wa tí ẹ máa bá ń bẹ̀. Gbèmí wá rọ ẹ̀yin DSS ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣètò lórí tó ń ṣẹlẹ̀ ní baba ńlá. Ẹ jáde síbẹ̀ láti rí i pé ẹ káṣọ àwọn ẹni yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀rù ń ba àwọn aráàlú àti gbélégbòko kò ṣeé lọ mọ́ àti dáko kò ṣeé ṣe mọ́ torí tí wọ́n bá tún lọ dáko wọ́n á pa wọ́n síbẹ̀ náà ni. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí torí ẹ̀ àwọn nǹkan pọ̀ òun fi sọ pé ẹni bá fẹ́ gbọ́ àbí ẹni bá fẹ́ béèrè full details wọ́n lè pè mí lẹ́yìn ètò ẹ lè pè wá àbẹ́ ní information míì tẹ́ fẹ́ fún wa lórí ẹ̀ àbáwọn kankan àbí bóyá ẹ fẹ́ polówó ọjà yín nígbàkigbà tẹ́ máa mọ̀ pé yes àbá yín polówó ọjà yín bó ṣe yẹ kó ṣe lọ tó yẹ pé ẹ̀yin náà mọ̀ pé wàràwàrà ló máa tà bẹ́ẹ̀ ni. Ẹ ń gbọ́ mi yé gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ yìí tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tí ẹ bá nídìí láti pè wá àbí ẹ ní nǹkan kan láti ṣe ẹ pè wá sórí nọ́mbà wa 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. Ẹ lè pè wá wọlé tó bá yẹ pé yìí náà ní ọ̀rọ̀ méjì mẹ́ta láti bá àwọn ìjọba àbí láti bá gbogbo ọmọ Yorùbá sọ ẹ lè pè sórí WhatsApp wa yìí kẹ́ pè wá sórí ẹ̀ kẹ́ bá a dá sétò kí gbogbo ilé lọ́tún kan lè gbọ́ kan lè mọ̀ pé àbí pé èmi nìkan mò ń sọ gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká jọ
gbé yànnàná kí ni ọ̀nà àbáyọ, báwo la ti fẹ́ kúrò nínú àwọn nǹkan yìí, ọ̀nà wo la lè gbà nínú àwọn nǹkan yìí. Torí ẹ̀ la ṣe ní kẹ́ pè wá kí a jọ sọ, kí a jọ gbé kalẹ̀ ọ̀nà tá a lè gbà, báwo ni a ṣe ní ṣe àbí báwo la ṣe máa ṣe. Kí ló fà á tí ìlú yìí ṣe rí báyìí? Kí ló fà á tí a dájú kọ ìṣòro yìí? Ìdí nìyẹn tí mo sọ pé kẹ́yìn bàbá wa náà ẹ lè bá wa dá sétò, ẹni bá fẹ́ bá wa dá sí ètò wa, ẹni bá fẹ́ bá wa dá sétò ẹ lè bá wa dá sí ètò wa. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì, tó jẹ́ pé ìgbà tí wọ́n ti ń yabo ìlú, tí wọ́n ti ń yabo ìlú wa báyìí, ǹjẹ́ kí la fẹ́ ṣe sí? Ẹ gbọ́ mi, kí la fẹ́ ṣe sí gangan? Kí ni wàhálà tá a fẹ́ ṣe? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tó fi rí bẹ́ẹ̀? Torí àwọn nǹkan yìí a lè wá dákẹ́ ká dẹ̀ jọ máa wò, a lè dákẹ́ o. Toró ti ṣe pàtàkì fún wa láti jẹ́ pé ká jọ gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ó ti ṣe pàtàkì fún wa láti pé ká jọ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí ò ní àní-àní nínú, tí mo fẹ́ kí gbogbo wa lọ́tùn lósì ká jọ mọ̀. Ọ̀rọ̀ yìí ti kúrò ní ọ̀rọ̀ tá a dákẹ́, tá a ní sọ̀rọ̀ lé lórí o, tá a ní ṣe kí ni o, tá a ní sọ̀rọ̀ lé lórí. Torí ẹ̀ mo ṣe sọ fún wa, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Àfi kí Ọlọ́run Elédùmarè, ọba tó láyé, ọba tó lóhun gbogbo, tó dẹ̀ ń ṣe gbogbo. Nọ́mbà náà láti pín sórí ètò. Ẹni bá fẹ́ pè wá, àbí ẹ ní nǹkan méjì láti bá wa sọ, àbí àwọn nǹkan kan, àwọn àṣírí kan ẹ fẹ́ bá wa sọ tẹ́ ẹ lè sọ lórí ètò, ẹ fẹ́ bá a dá sí ètò wa ni, ẹ lè pè wọlé. Torí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, mo mọ̀ wípé kìí ṣe ìdùnnú everybody, bẹ́ẹ̀ ni. Àfi kí Ọlọ́run ọba Elédùmarè kó yọ wá kúrò. Torí ẹ̀ ni mo ṣe sọ, a nídìí ètò ààbò nílùú wa, a nídìí tẹ̀síwájú sí orílẹ̀-èdè wa. Báwo la ṣe máa bọ́ kúrò lóko ẹrú? Èmi wá rọ gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá tẹ́ wà ní diaspora, Ọlọ́run ọba láàánú a máa wà pẹ̀lú yín. Ẹ jọ̀ọ́ ẹ tún bá wa pariwo sókè sí i. Bàbá mi ọmọ Adéyẹmọ, kò ní sú ẹ, kò ní rẹ o. Ara tó ọmọ Adéyẹmọ sọ lélẹ́yìí, ara tí gbogbo àwọn àgbààgbà, àwọn èèkàn jàǹkànjàǹkàn tí wọ́n wà káàkiri, àtàwọn lọ́balọ́ba kọ̀ọ̀kan tí wọ́n dúró sórí òótọ́, gbogbo wọn pátápátá mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà diaspora mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé, gbogbo yín mo kí. Ẹ kú iṣẹ́ takuntakun, kò sí ẹni tí ò ṣiṣẹ́ nu yín. Ẹ gbọ́, k'Ọlọ́run ọba Elédùmarè kó ṣàánú fún wa ni. A ní ṣubú dànù nígbà kankan, torí gbogbo ohun tá à ń sọ yìí, àfi k'Ọlọ́run Elédùmarè kó gbà wá kúrò lóko ẹrú. Gbogbo tá à ń ṣe yìí, ó má kù sọ́wọ́ wa. Gbogbo ọ̀nà tá à ń gbé yìí, ó kù sọ́wọ́ wa. A ní ṣubú dànù, torí wípé Ọlọ́run ọba lọba tó lo ohun gbogbo, tó dẹ̀ so ohun gbogbo. Ibi tí à ń bọ́rọ̀ yìí lọ tí wá ń di pé a dákẹ́, a lè sọ̀rọ̀. Torí gbogbo àwọn nǹkan tèmi rí, ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo rò ó títí pé irú nǹkan wo là ń bá lọ yìí gangan lórílẹ̀‐èdè yìí? Irú wàhálà wo gangan òun là ń bá lọ lórílẹ̀‐èdè yìí gangan? Àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa. A lè dákẹ́ ká fọwọ́ lẹ́rán, a lè dákẹ́ ká fọwọ́ lẹ́rán. Torí a nídìí àti pariwo, a nídìí àti pèpè fún gbogbo àwọn ènìyàn pátápátá láti mọ̀ wípé bó ṣe rí leléyìí. Mo rọ̀ wá, mo bẹ̀ wá lẹ́ẹ̀kan sí kí Ọlọ́run ọba láàánú kó ṣàánú fún wa. A ò kú ní sílẹ̀ tẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí tí wọ́n ń kú ò ní nǹkan tó jẹ́ pé a dákẹ́ lé lórí, a nílé sọ̀rọ̀. Ó ti kú ò ní nǹkan tó jẹ́ pé a kàn máa wò, a máa fọwọ́ lẹ́rán. Àfi kí Ọlọ́run ọba kó ṣàánú fún wa, kó dẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi,
mo rọ̀ wá lọ́pọ̀lọpọ̀ àyè kí ọlọ́run ọba ọba láàánú kó ṣàánú fún wa kó dẹ̀ ràn wá lọ́wọ́. Ẹ ṣé púpọ̀ lórí gbogbo ìgbà tó jẹ́ pé tí mo bá ti wá àbí tí mo bá jáde pé mo fẹ́ ṣe program òun náà lẹ́ ń dàgìrì láti jẹ́ pé ẹ wá wò mí láti ẹ wá gbọ́n tó ń lọ. Mo kí yín èní lọ́jọ́ ajé ajá fi lé yín ṣèbùgbé àánú ọlọ́run á wá yín rí inú oṣù bàbàbà láwà. Aburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín, wọn ò ní gbé yín lọ sọ ọgbà ẹ̀wọ̀n, wọn ò wá ní gbé yín lọ sí ìtẹ́ òkú pẹ̀lú àṣẹ ọlọ́run. Alààyè lẹ́ẹ̀ máa jẹ́, ẹ̀mí gígùn àlàáfíà máa ṣẹlẹ̀ sí yín. December bó ṣe ń lọ yìí kò ní dì yín mẹ́rù lọ pẹ̀lú àṣẹ ọlọ́run, kò ní di ọmọ yín mẹ́rù lọ. Ọwọ́ yín méjì tẹ́ fi ń tọrọ àdúrà tẹ́ fi ń gbowó ni ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sin. Àánú ọlọ́run máa dé bá yín. Bẹ́ẹ̀ ni orúkọ mi lẹ́ẹ̀kan sí orí adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ bá mi subscribe sí YouTube mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ dẹ̀ bá wa follow second page wa, that's backup page, torí pé eléyìí ní issue mo kàn yín lò ní Àfọ̀njá TV backup page, that's Yorùbá Nation Àfọ̀njá TV backup page. Ẹ bá wa follow ẹ jọ̀ọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. À ń fi eléyìí ṣe ìlọ àfi ń ṣe ìdágbére fún wa. Ọlọ́run bọba láàánú a máa wà pẹ̀lú wa. Tẹ́ bá ní nǹkan méjì láti bá wa sọ ọ ẹ fẹ́ polówó ọjà yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ kàn sí wa. Ọlọ́run bọba láàánú á wà pẹ̀lú wa. Ẹ ṣé gan, ó dàbọ̀.